Hallelujah. Èdùmàrè àwa máa ṣọpẹ́. Mo kí gbogbo ojúlówó ọmọ Yorùbá àtàtà. Àlàáfíà kó mọ́ bá yín. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ire lójú owó rí, ire lójú ọmọ rí. Mo kí gbogbo ẹ̀yin abiyamọ pátápátápátá. Láì ṣẹ́kù ẹnikẹ́ni. Àkó ara fẹ́ra kú Mohbad. Ọ̀rọ̀ kan náà ni mo fẹ́ sọ tó ń kọ mínúmínú bí orin Sàní. Òní kí ló ń kọ ẹ́ lóminú, amúlùdù kí ló fún ẹ lára, ọ̀rọ̀ bí ilé ayé tí ń lọ ló ń kọ mí lóminú. Àbí bẹ́ẹ̀ kọ́, ṣé ó tó kọni lóminú àbí ò tó kọni lóminú? Bẹ́ẹ̀ ni ó tó kọni lóminú, ṣùgbọ́n pásá wa ni kó fúnra kó má bàa já síná. Àjà wa ni kó fúnra kó má bàa jìn. Kó nílé wa kó wá fúnra kí o lè má bàa kó lẹ́rù lọ. Bẹ́ẹ̀ náà ni onílé wa ò fúnra, olè tí ń kó lẹ́rù. Bẹ́ẹ̀ ni àjà wa ò fúnra, àjà wa tí ń jìn. Pásá wa ò fúnra, pásá wa tí ń já síná. Mohbad kọ́ lẹ́ni àkọ́kọ́, kọ́ ni ọ̀dọ́ àkọ́kọ́ tó máa rí kú òjijì he nínú Nàìjíríà. That is why we are say all the youth, the Yoruba youth to say no to Nigeria. The system of Nigeria, wọ́n gbé kalẹ̀ láti máa pa ọmọ ológo ilẹ̀ Yorùbá ni. Both especially àwa tá wà nísàlẹ̀ níbí báyìí, both south and west. Torí ìyàwó tipátipá tẹ́ ṣe, wọ́n mọ̀ pé ẹ lọ́gbọ́n lórí. Mo sọ̀rọ̀ kan lánàá, èèyàn kan ní kí n má sọ bẹ́ẹ̀. Go to music industry, or let me say entertainment industry. Àtàwọn tó ṣeré orí ìtàgé, àtàwọn tó ń kọrin. Ta ló lè bá Yorùbá forí gbárí nínú gbogbo wọn? No one of them. No one. Let us say the reality. Ká sọ òdodo ọ̀rọ̀. Òdodo ọ̀rọ̀ lórí ká sọ. Both entertainment àti eré orí ìtàgé ni o, àti orin kíkọ ni o, bó jẹ́ ká ṣe takasúfè ni, the afrobeat, the traditional beat, the traditional music, nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tá a kó papọ̀ tán pera wọn ní Nàìjíríà, èwo ló lè bá Yorùbá forí gbárí nínú wọn? Kò sí. Go to sport. Yorùbá yapa lọ. Ìyẹn jẹ́ ó jẹ́ nǹkan pàtàkì tó ń bí wọn nínú. Làwọn fi ń pariwo. Let us say bye-bye to this foolish country that we call Nigeria. Ẹ̀yin ọ̀dọ́ tẹ̀sí ń pariwo, one nation, Nigeria is my country. You are deceiving yourself. Torí pé a gbé Nàìjíríà kalẹ̀ láti máa pa àwọn ògo ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ni. Àwọn tó ríran, àwọn tí òye yé, tí wọ́n pariwo lójoojú méjèèjì pé ẹja kúrò lórílẹ̀‐èdè tá a wà yìí. Wọ́n yáwèrè o. Wọ́n yáwèrè o. Ó ní nítorí o. Yorùbá ní ó ní tí ajá rí tí ajá fi ń gbó. Ajá yìí ṣàdédé gbó nílé bàbá mi. Abẹ́ gbọ́ bí? Mo wo fídíò kan lánàá. Bọ̀bọ́ kan máa sí orí ẹ̀ bí ìgbà tí lágbájá bá máa sí orí ẹ̀. Abẹ́ gbọ́? Ó ní if you arrest Sam Larry, Naira Marley, ó ní mọ́ Mohbad ṣì máa kú. Nigeria, the powerful people in Nigeria, let me say in Yoruba land, wọ́n á wá sọ pé wọ́n mọ ikú tó pa Mohbad. Don't let us deceive ourselves. Ọmọ tó jáde tó sọrú statement yẹn síta, he have a backup of powerful people in this foolish country tí à ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà. Ta ni kí Yorùbá ó já kúrò mẹ́ta láàjá. Adẹ̀lá àfẹ́ sunkún ọjọ́ ọ̀la. Gbogbo abiyamọ ò dẹ̀ fẹ́ fi ojú sunkún ọmọ wọn. Adẹ̀ sọ wípé wọn ò ní wá gbòkú ọmọ káwa mọ́lé mọ́. Adẹ̀ sọ wípé ẹrù tí abiyamọ yìí tú wọn ò ní wá gbé káwa mọ́lé mọ́. Àwọn bàbá wa dẹ̀ ń pálówe nígbà wọn àná pé ìbànújẹ́ ńlá ni fún mọ̀jèsí tó tojú ìyá ẹ̀ lọ sọ́run. Ìbànújẹ́ ńlá ni fún mọ̀jèsí
tó tọ́jú ìyá ẹ̀ tó lọ sọ́run. Mo sọ fún yín, a gbé Nàìjíríà kalẹ̀ sẹ́ kí ìran Yorùbá má bàa rí ògo wọn lò. A gbé Nàìjíríà kalẹ̀ kí ọjọ́ ọ̀la Yorùbá kó bàa lè mẹ́hẹ. Kí lọ́jọ́ ọ̀la wa? Àwọn ọjọ́ ọ̀la wa lẹ́ ń wò yìí. Mohbad is part of ọjọ́ ọ̀la Yorùbá. So King Sunny Ade today, the Ebenezer Obey, Sashina Peter, Wasiu, K1, Òṣùpá, Saidi, Atawewe, Pasoma, name all of them. Kò síbi tó ti sọ̀rọ̀ lẹ́ni tó kọ́ ní Yorùbá, wọn á mọ̀ kọ́ ọmọ Yorùbá lélẹ́yìí. They are to entertain people. Tó bá jẹ́ pé ìgbà yẹn lọ́nà wọ́n ti ṣẹ́rí wọn mọ́ ṣe ṣẹ́rí Mohbad. Àwọn tó ń dìde lẹ́yìn wọn ní Nàìjíríà, àwọn tá a papapapa tí ò kú yìí, ẹ jáwọ́ náà mí. Nigeria is not our place, Yoruba peoples. Ọmọkùnrin tó jáde tó ní tẹ́ bá àrẹ́sì Sam Larry àti Naira Marley ó rí sọ o. Ẹ má rò pé ó ya wèrè tó, ẹ má rò pé ó mú gbó. Iṣẹ́ tanran ló wá jẹ́. Òun lẹ́fìrí tó fi gbé nǹkan bojú, iṣẹ́ tanran òun ló wá jẹ́. The solution to the problem. Òun náà ní kí Yorùbá ó jáde kó nínú Nàìjíríà. Ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa. Bàbá mi kan bá mi sọ̀rọ̀ lánàá. Ó ní ní ìlú àwọn ìlú tó civilize tí òye yé tèdè wọn ṣe kan. Orú entertainment industry ó máa ní òfin tó back wọn up. Bẹ́ẹ̀ in agriculture ó máa ní òfin tó back wọn up. Education ó máa ní òfin tó back wọn up. Gbogbo àwọn ẹlẹ́kajẹ̀ka bẹ́ẹ̀ ló máa ní òfin tó back wọn up. It's not like in Nigeria. Tó jẹ́ wípé òfin tó bá ṣe lẹ̀ ọmọ mẹ̀kúnnù nìkan ní fìyà jẹ. Ọmọ tó jáde tó sọ wípé if you arrest Sam Larry, Naira Marley, ọ̀pọ̀lọpọ̀ sì máa ọ̀pọ̀tọ̀pọ̀ tó yìí máa kú máa pọ̀. Ẹ má kọ̀rọ̀ yẹn dànù, òdodo ọ̀rọ̀ ló sọ. Iṣẹ́ tọ̀nà náà wá jẹ́. Kí ni solution? Òun náà ní ká kúrò. Kó ní kálukú dọ́mú ìyá ẹ̀ gbé. Orílẹ̀-èdè wa lè máa ra gàgà bu àwọn ọmọ títí wa. Bádìyẹ bá pamọ́, aràgà bu ọmọ ẹ̀. Àwọn adìyẹ ayé ìjọun àná. Tó bá ti gbèrò pé àṣà bọ̀ gọ́gọ́gọ́gọ́gọ́. Á dára pé àwọn ọmọ ẹ̀ aràgà bò wọ́n. Bí adìyẹ bá pamọ́ ìmọ̀ ń kọ́ ọmọ rẹ̀ sábẹ́ ni. Ẹ bẹ́ẹ̀ gbọ́ mi. Àwọn bàbá wa ní pé tí pẹ́pẹ́yẹ bá bímọ, á kọ́ ọmọ ẹ̀ síwájú. Kó lè wò kí aburú má bàa ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn. Ẹdìyẹ tí kọ́ ọmọ títí ẹ̀ sẹ́yìn náà ń wò ni pé aburú tó máa ṣẹlẹ̀ níwájú kó ṣẹlẹ̀ sóhun ni. Nigeria did not have anything for the Yoruba youth. Jù kan pa wọn lọ. That is why I say the Yoruba youth say no to Nigeria. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá say no to Nigeria. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ kẹ̀yìn sí Nàìjíríà lẹ́ni tẹ́ bá fẹ́ rí ògo yín lò. Mo gbọ́ pé níbi tí àwọn kan ti ń ṣe candlelight náà lánàá, wọ́n ní Nigeria government ṣe police náà pé ní àbáwọn kan wọ́n tún wá rọ̀bọ̀n lù wọ́n bí tear gas or something like that. It showed that àwọn tó pa wọ́n wà láàrin yín. The only way tó lè mú ká bọ́ nínú ká má máa sun ẹkún ọ̀dọ́ mọ́ ní kí Yorùbá ó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. We will be able to ràgàbù àwọn ọmọ títí wa. Ẹ má gbàgbé o, the great Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Adékúnlé Ajáṣin, Bàbá Chief Bọ́lá Ìgè, Alhaji Lateef Jákàndé, Bàbá Bísí Ọ̀nàbánjọ, Bàbá Ambrose Ali, wọ́n ràgàbù àwọn Tinubu yìí nígbà tó wà ní kékeré. Ìkúdí Ọbásanjọ́, Gbẹ́ngà Daniel, Bísí Àkàndé, name the all of them. Wọ́n ràgàbù wọn kán lè rí ògo wọn lò. Bí àṣà bá ń bọ̀ wọ́n á lé àṣà jìnnà. Bí ìkòkò bá ń bọ̀ wọ́n á lé ìkòkò jìnnà sí wọn. Àwọn bàbá yẹn ràgàbù wọn.
ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bẹ̀rẹ̀ sí gbégbé ayé ìrọ̀rùn at age of 24 years 25 years èyí tó pẹ́ jù nínú wọn ló bẹ̀rẹ̀ gbé ayé jíjẹ ní 31 ẹ lọ bèrè ìtàn àwọn olówó àdàgbà lẹ́ni tó bá ń lé ikú sí àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn. They don't want to leave power. That is why you see everything in Nigeria go against the Yoruba youth. Solution nìyẹn o. Mo sọ lánàá mo ní tí Mohbad lárí lẹ́nìí tí a bá fẹ́ kírú ẹ̀ ó tún ṣẹlẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé bàbá ẹ̀ ló pa ẹ béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ ẹ béèrè lọ́wọ́ ìyá ẹ̀ gbogbo ìyẹ́ òun. Solution ni kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́. Ọ̀bẹ gé mọ́ lọ́wọ́ ẹ sọ bẹ́ẹ̀ dànù. Ẹ má gbàgbé pé ọ̀bẹ ti ṣiṣẹ́ tí ó ṣe o. The solution kí irú ẹ̀ má bàa wáyé mọ́ lókù. Ẹ máa bá mi like ẹ máa bá mi love ẹ kíní yẹn court bí àwọn dẹ̀ ń flag ẹ ní. The solution ló yẹ ká wá ọ̀nà àbáyọ ń dẹ̀ ti wà ńlẹ̀ fún wa ọ̀nà àbáyọ ti wà ńlẹ̀ àfi tá a bá fẹ́ tara wa jẹ́ ọ̀nà àbáyọ yẹn ni Professor Banji Akíntóyè gbé jáde tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ nípa ìran tán rí àwọn bàbá tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹ tó fi lé wọn lọ́wọ́ ọ̀nà àbáyọ náà lólóyè Ìgbòho Ìṣà Sunday ọmọ Adéyẹmọ Alápàjì international worldwide òun náà lórí tó fi jáde síta pé tí mò ń wò lọ́nà tó bá bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ọwọ́ ọmọ Yorùbá ò ní ká but majority of the youth say no ọ̀pọ̀lọpọ̀ sọ pé nǹkan máa jẹ náà wá ṣé Ìgbòho kéré nínú ayé ni. Let us find the solution to stop the abomination tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Abomination ni ìbànújẹ́ ńlá ni kí màjèsí kó tó dí òbí ẹ̀ kó gbọ̀run alákejì lọ. Ìbànújẹ́ ńlá ni o. Ẹ jẹ́ á padà lẹ́yìn Nàìjíríà gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin fún ẹ̀hónú yín hàn pé ikú tí Mohbad kú kò dáa wọn náà tún kó tí a gà sí tìyín. Ìyẹn ni pé ẹ ṣeun tó ń bí wọn nú ẹ ṣeun tó kú bí wọn nú ọ̀pọ̀lọpọ̀ máa sọ fún yín pé ṣé Mohbad náà ló kọ́kọ́ máa kú irú ikú ẹ̀ ni ṣé Mohbad ló kọ́kọ́ máa kú mẹ́wàá ẹ̀ àfọwọ́fà àwọn kan láàrin wa ni tó bá jẹ́ pé orílẹ̀-èdè wa ti dúró lọ́dún tó kọjá tí olórí burúkú ọmọbìnrin tó pè ní Dúpẹ́ Onítìrí yóò dá ìrìn àjò Yorùbá nation rú Mohbad màmá rí kú he tí ó bá jẹ́ pé àwọn ọmọ Pàpàǹlágí bí Florence Fúnmi ọmọ Fálẹ́yẹ ayé Àjàkáyé dìde tí wọn ò bá dá ìrìn àjò Yorùbá nation rú bí yọrù Mohbad ò bá má kú tẹ́bá ní kémi máa sọ màá ní mo mẹni tó pa Mohbad Dúpẹ́ Onítìrí ni o Dúpẹ́ Onítìrí ló pa Mohbad o Florence Àjàkáyé ló pa Mohbad o Black Lion ni o àwọn tó pa nìyẹn àti Ìjìnlẹ̀ torí àwọn ló dá ọ̀nà tó fẹ́ dé pé Yorùbá ti kúrò ní ọdún tó kọjá yẹn ni tá a ti kúrò pẹ̀lú gbogbo ìlànà tó ti làálẹ̀ tí wọn ò wá bá mú declaration ìsọnù jáde síta àwọn Ayọ̀ Brown ìwà wọn ló pa Mohbad àwọn olórí kò lọ títí wọn lọ́wọ́ nínú ikú Mohbad tí wọn ò bá gbé declaration ìsọnù jáde Mohbad màmá rí kú he abá ti wà lórílẹ̀-èdè wa tí òfin á ti wà tí ohun gbogbo á ti máa lọ ní ìrọ̀rùn if you gbọ́wọ́kọ́wọ́ you jìyàkíyàs tó ní kálukú á ti mẹ̀tọ́ ẹ̀ wọ́n mọ̀ ń pa ẹ́ ni mo fi sọ pé tí Yorùbá bá ṣì wà nínú Nàìjíríà mọ́ bíi sì tún máa ṣẹlẹ̀ torí a gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú Yorùbá ni ẹ jẹ́ ká tẹ́rù wa dì ọmọ Yorùbá ilé tó lọ
ká padà síbi ìsinmi wa. Nàìjíríà yìí ṣe bí ìsinmi Yorùbá. A gbé Nàìjíríà kalẹ̀ láti máa jẹ ọmọ Yorùbá níyà ni o. A gbé Nàìjíríà kalẹ̀ láti máa pa ọjọ́ ọ̀la Yorùbá lẹ́kún. Mo ń lè rí o. Where is Dele Giwa today? Kí ni èjì nígbà tí Dele Giwa kú? Kí ni èjì Dele Giwa nígbà tí Dele Giwa kú? Àwọn general tó kú sókè àfá, majority of them they are Yorùbá. Kí ni èjì wọn? During the Babangida regime. Kí ni èjì wọn? Ẹ̀mẹ́yẹ thousands of Yorùbá youth tó kú nígbà June 12. Kí ni èjì wọn? Mo ní Nàìjíríà ò ní nǹkan rere ní ìpamọ́ fún Yorùbá. Aláàfẹ́ lọ. Gẹ́gẹ́rẹ́ ló kù, Ọlọ́run ti ń bá wa tó. Lọ́mọ burúkú yẹn bá jáde síta tó pè ní Dúpẹ́ Onítìrí. Ló bá kó àwọn ẹmẹsẹ̀ jáde síta. What is not possible? Wọ́n máa sọ pé it is possible. Ló bá bẹ̀rẹ̀ sí tẹ gbogbo ọmọ Yorùbá, ó sì ń ta àwọn kan títí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Àná wọ́n sì ìjẹta wọ́n sì gbèrò jáde síta pé òun rán èèyàn lọ sí United Nations. Pé United Nations pé òun. Ara àwọn tó pa Mohbad nìyẹn. Ìwà wọn àti ìṣe wọn, wọ́n dẹ̀ sì tún fẹ́ fi pa another Mohbad mi torí ọ̀pọ̀lọpọ̀ Mohbad ló yìí wà nínú Nàìjíríà, nínú ilẹ̀ Yorùbá yìí. Àwọn ọmọ ológo tó jẹ́ pé the system of Nigeria kàn gé wọn lórí dànù ni ó kàn pa wọ́n nípakúpa ní. Láfi ní ká kúrò. So gbogbo ẹnikẹ́ni tí ó bá ti sọ tó ṣiṣẹ́ lòdì pé kí ọ̀nà Yorùbá má tètè là ká má tètè lọ. Àwọn náà amrọ̀bà ni wọ́n, ayakila ni wọ́n. Àwọn náà lọ́wọ́ nínú ikú Mohbad. Gbogbo ẹnikẹ́ni tó bá ti dá Yorùbá dúró sínú Nàìjíríà ó lọ́wọ́ nínú ikú Mohbad. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé no one nation yẹn náà ni ó lọ́wọ́ nínú ikú Mohbad. Ìbá ìjọba ìlú ni. Ìbá ìjọba ìlú ló ní no. Yorùbá ò gbẹdọ̀ dá dúró. Òun náà lọ́wọ́ nínú ikú Mohbad. Ó dẹ̀ tún ṣiṣẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dàbí Mohbad kó tún kú. Bó jẹ́ ìjòyè ìlú ni ló sọ wípé one nation náà ní Nàìjíríà náà ni. Òun náà lọ́wọ́ nínú ikú Mohbad o. Ó dẹ̀ tún ṣiṣẹ́ lóru. Ó tún ṣiṣẹ́ lọ́wọ́ tí ọ̀pọ̀lọpọ̀ Mohbad máa fi kú. Wí ẹ̀yin abiyamọ lẹ máa sọ pé no. Bá àjọga ilé iṣẹ́ kan ni. Bó jẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni no. Nàìjíríà no. A ní divide Nàìjíríà. Irú wọn lọ́wọ́ nínú ikú Mohbad. Àwọn tó bá pariwo restructuring. Ìbá àjọba ìlú kó jẹ́ ọ̀tọ̀kùlú ìlú nílẹ̀ Yorùbá tó bá ṣe ń pariwo restructuring. Ẹ wò dáadáa. Wọ́n jọ gang together láti pa Mohbad ni. Ó dẹ̀ tún múra mi láti máa gé orí àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá kí ọjọ́ ọ̀la Yorùbá kó máa lè mẹ́hẹ̀. Àwa la máa sọ fún wọn pé no. Àwa ọ̀dọ́ òbẹ́ kọrin kan ó ní ẹ̀yin èwe ìwò yìí Olúwa jẹ́ kẹ́ dàgbà kẹ́ tágbà dà o. Àwọn wọ̀nyí ò fẹ́ kẹ́ dàgbà kẹ́ tágbà dà. Ẹja gbé wọnú ẹ̀mí lọ kẹ́ tẹ̀ ṣe bí pé ẹni tó wà nínú ìran. Mohbad ti bẹ̀rẹ̀ títí ẹ̀ before 27 years. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó ti bẹ̀rẹ̀ oníkíkọ́ sí let us say bí ìgbà tó pé 25 years. Kó máa bá lọ bẹ́ẹ̀ méjì àwọn tí ó tún tara òun náà dìde. Abẹ́ méjì ara wọn tó tara sọ ní adé dìde ni. Tán jẹ́ èèyàn náà lẹ́ni. Wọ́n dẹ̀ ṣẹ́rí ògo yẹn lójijì. Piam. Aida Sam Larry ló pa o. Ṣé Naira Marley ni ẹnikẹ́ni tí ìbáwù kó pa Nàìjíríà ló pa. The system of Nigeria ni ò fẹ́ rí ọ̀dọ́ sójú la fi sọ wípé ẹja kúrò nú ẹ̀. Yorùbá pa òwe wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù máa ń yálò. Ẹ rò pé orí àwọn bàbá ìgbà yóò pé ni. Ọwọ́ tó bá dilẹ̀ lèṣù máa ń yálò. The majority of olóṣèlú wa wọ́n kọ́ ọmọ ọlọ́mọ wọ́n ní kó lọ bídìí bọ́dí wọn. Ẹ̀rí gẹ̀ẹ́mì àrí hẹrẹmi. Mọ́tò tí ẹni tó ṣí mánéjà báńkì ò lè gùn wọ́n á gbé sí wọn dì í. They turn them to armed robbers.
tell them to talk. Wọ́n wá kówó burúkú sínú àkáǹtì wọn. Wọ́n á máa lò wọ́n lòkulò kiri. Wọ́n build the future tó máa ṣe gbogbo ìran Yorùbá láǹfààní. Ọmọ ìta náà build kiri. Ẹ wá ní kì í ṣe Nàìjíríà ló ń pa bòrá. Àwọn ló ń pa àwọn ọ̀dọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ní Nàìjíríà ti pa sára. Ọmọ yẹn wọ́n fẹ́ pa sára ni. Tí ò bá jẹ́ pé bàbá ẹ̀ tètè lọ sí. Wọ́n fẹ́ pa sára ni. Ṣé DJ Smart ni àbí? Ẹ rí bí ọmọ yẹn ṣe ń sọ̀rọ̀. Ẹ rí pé ọ̀rọ̀ ọmọ yẹn kò já geere. Ló jẹ́ kí ìyá ẹ̀ tètè pariwo síta. And thank you, my sister, lovely sister, Ìyábọ̀ Òjó. Thank you. Ẹ má jẹ́ kí ìyẹn náà tún kú, but kì í ṣe solution. The solution is we must divide this country. This country is not for Yorubas. We must. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo la fẹ́ ìfọ̀kànbalẹ̀. Nàìjíríà yìí ṣe bí ìsinmi Yorùbá. Nàìjíríà yìí ṣe bí ìrọ̀rùn Yorùbá. Tẹ́ bá rí ẹni tó ti ga tó jẹ́ ọmọ Yorùbá tó pera rẹ̀ lọ́mọ Yorùbá gidi. Dàtí ṣe wọ́n Nàìjíríà torí pé ó fẹ́ dé ipò kan, bóyá ó fẹ́ di senator ni, ó fẹ́ di rep ni, ó fẹ́ di governor ni, ó fẹ́ di ambassador ni. Ayakila ni. Ó lọ́wọ́ nínú ikú Mohbad. Ó ń dẹ̀ tún gbèrò àti pa ẹni tó bá tún dàbí Mohbad lọ́jọ́ ọ̀la. Ẹ jẹ́ sọ bára wa sòdodo ọ̀rọ̀. Ẹ jẹ́ bára wa sòdodo ọ̀rọ̀. Ẹ wò ó tó bá jẹ́ ọdún tó kọjá yẹn ni gẹ́gẹ́ bí Ọlọ́run ti bá wa tó dẹ̀ ti ń tò tí ọmọ Yorùbá ò bá kàgbá kó dúpẹ́ Onítìrí tó ń fi dúdú pé funfun fún wa tó ń fi irọ́ pé òtítọ́. Ó tẹ àgbàlagbà jẹ, ó tẹ wú orí jẹ. Àtàjàkáyé Florence Fúnmi Fálẹ́yẹ ọmọ Àjàkáyé ọmọ wọn ní Lárámọ̀kín ọmọ àlè Lárámọ̀kín ni kì í ṣọmọkọ o kì í ṣọmọkọ. Ẹ wá wò ó ká ti gba orílẹ̀-èdè wa lọ́wọ́ tá à ń bá lọ yẹ tí Dúpẹ́ Onítìrí àtàwọn association ẹ̀ tí wọn ò bá gbé irọ́ wọlé. Àwọn ti gba orílẹ̀-èdè Yorùbá ni o. Àwọn ti gba wọ́n domi títù sí ọ̀pọ̀lọpọ̀ ọkàn ènìyàn fún ìfẹ́kúfẹ́ ara títí wọn. Wọ́n domi títù sí ọ̀pọ̀lọpọ̀ ọkàn ènìyàn torí pé kí ògo Yorùbá má bàa búyọ. Ṣé ẹ rò pé tá bá ti wà lórílẹ̀-èdè wa rò kó n tó ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ ni? No, kò lè ṣẹlẹ̀. So we must run away for them. Abiyamọ tó bá fẹ́ jèrè ọmọ títí ẹ̀, you must run away for Dúpẹ́ Onítìrí, Àjàkáyé ni, Ìjìnlẹ̀ ni, you must run away for them. Ń jáde síta wọn sí kìíní. Ìwà wọn àti ìṣe wọn ó lọ́wọ́ sínú ikú Mohbad. Torí àwọn tó ti ríran yẹ wípé ẹja tètè gbára wálẹ̀. Ohun tó ń bọ̀ lọ́ọ̀kan yìí, bàbá wòlíì kan sọ̀rọ̀ lánàá. Ó ní àánú Yorùbá ṣe mí. Òun ò ní gbé títẹ̀ sójú kínní. Ó ti bá mi sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ láti yà tó ṣe bẹ́ẹ̀. Mo ní bàbá ẹ máa gbé kínní sórí social media káwọn ẹyẹ ní onírọ́ ti pọ̀ jù. Àwọn tó ń wí nígbà tọ́lọ́run ò wí. Ó ní àánú Yorùbá ṣe mí. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tó sì takú tó ń pariwo wọ́n Nàìjíríà lénìí. Wọ́n yìí máa sunkún gidi ìpayín kékeré tá a máa fẹsẹ̀ jalẹ̀. Ó ní wọ́n á máa ké wọn ò ní rí omi. That is what Nigeria have. Ní stọ̀ fún ìran Yorùbá nìyẹn. Ntán ní stọ̀, tán ní ìpamọ́ fún ìran Yorùbá nìyẹn. We the Yorùbá ló yẹ kó dìde. Most especially àwa ọ̀dọ́. Àwọn tó ń fi ọjọ́ alẹ́ wọn tó fi ń bà yín láyé jẹ́. Ẹ ronú sí o. The youth, ẹ ronú sí o. Let us say no to Nigeria. There is nothing like a one nation. There's nothing like a one nation. Nigeria is a one nation. Gbogbo bí ìgbà kan náà ní ọmọ yìí kọrin, Davido kọrin, àwọn Fúlàní
billboard ẹ̀ wọ́n fàyà wọ́n ló kọrin àgẹ́sì ẹ̀sìn wọ́n dáná sun wọ́n sọ fún pé tó bá bí dáa kó yọjú sí Kano tàbí Sokoto and majority of us sì tún pariwo wọn Nàìjíríà ṣé kìí ṣe pé àwa Yorùbá ti ya wèrè ṣá ẹja bira wa léèrè ṣé kìí ṣe pé a ti ya wèrè EndSARS mélòó náà pa ní north ẹ dá mi lóhùn EndSARS mélòó náà pa ní north ṣé kìí ṣe pé wọ́n ti yọ memory card orí àwa ọmọ Yorùbá and we are still shouting one nation one Nigeria for where mélòó ọ̀dọ́ mélòó náà pa ọ̀dọ́ mélòó náà pa ní north àfi táwọn ọ̀dọ́ north bá máa kókúta táwọn máa rí ẹni tó sọ̀rọ̀ àgẹ́sì ànábì tá a sọ lókúta pa àfi tá a bá máa rí ọmọ Yorùbá kan tó ṣe kíní kan tí kò máa sọ lókúta pa mélòó ọ̀dọ́ north náà pa and we are still shouting one Nigeria ẹ rí pé wèrè ni wá the EndSARS ibi tí mo ti ń rò níyẹn pé what is going on in this Nigeria tẹ́ ń pè ní country ṣé ọmọ Yorùbá àti Ìgbò nìkan ló ń ṣe fraud ni ṣé ọmọ Yorùbá àti ọmọ Ìgbò nìkan ló ń ṣe yahoo boy ọmọ Hausa mélòó lọ ẹgbọ́ tán mú ní north bó ṣe yahoo boy north no pé ẹni tó ń lead wọn ń gbà yẹn lọ́run tó mú wọn Abba Kyari òun gan ògbólógbò yahoo títí ẹ̀gán tún kọjá flush òun dà lẹ́nìí the Nigeria government ti free ẹ̀ bóyá ni ò ti padà sínú iṣẹ́ ọlọ́pàá ẹ̀ Ìgbòho tó ní ẹ má pa Yorùbá mọ́ Nigeria government tí mo so ọmọ Yorùbá débẹ̀ ó ṣe bíi pé òun ò rí àti rán máa di o oníkálukú wa nílò kan gbé wa lọ sí ilé ìwòsàn ká lọ máa yí ọpọlọ wa wò especially àwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá how many north youth both Fulani and Hausas tó pa nígbà EndSARS kì í ṣe àwọn ọmọ Yorùbá yìí náà ni àti Igbo and we are still shouting one Nigeria we are sick the Yoruba and the Igbos the Yoruba youth and the Igbo youth you are sick wọ́n ti ṣe rally lẹ́kìtì justice for Mohbad wọ́n ti ṣe lákùrẹ́ justice for Mohbad wọ́n ti ṣe nìbàdàn Ọ̀yọ́ state justice for Mohbad wọ́n ṣe lẹ́kọ̀ọ́ bó tẹ̀jẹ́ pé wọ́n náà yan tear gas lù wọ́n lójú lánàá justice for Mohbad àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe lógùn justice for Mohbad ilẹ̀ Haúsá mélòó náà ti ṣe ìṣó that kò kàn wọ́n kí ló kàn wọ́n pẹ̀lú Mohbad ta ló ń jẹ́ Mohbad ṣọmọ wọn ni àkúùtúkú ẹ̀ lọ́nà ọ̀run tó bá jẹ́ Yorùbá ni gbogbo wa ti máa kéyìn síta ni mo ṣé wọn ó ti pẹ́ tí wàhálà ó ti pẹ́ tí a ti yarin di o ẹ wo ìgbà tó pa Murtala Muhammed Sani Adé ṣe rẹ́kọ́ọ̀dù fún Barrister ṣe rẹ́kọ́ọ̀dù fún Kọ̀lítì ṣe rẹ́kọ́ọ̀dù fún Òbé ṣe rẹ́kọ́ọ̀dù fún Àyìnlá Ọmọwúrà ṣe rẹ́kọ́ọ̀dù fún Sàláwà ṣe rẹ́kọ́ọ̀dù fún Ṣẹ́gun Adéwálé ṣe rẹ́kọ́ọ̀dù fún ṣé àyáwèrè ṣá ìgbà t'Awólọ́wọ̀ kú mélòó nínú àwọn olórin north ló ṣe rẹ́kọ́ọ̀dù fún Awólọ́wọ̀ we are sick it's just like we are forcing ourselves to them pé ẹjọ́ ẹṣá jẹ torí pé wọ́n ti sọ pé àwọn làwọn ní Nàìjíríà wọ́n kó gbogbo agbára sọ́dọ̀ wọn tọmọ wa bá fẹ́ ṣe president á lọ máa dọ̀bálẹ̀ lọ́dọ̀ wọn ni we are sick tó dẹ̀ jẹ́ pé ohun tí orílẹ̀-èdè fi ń ṣe agbára ọ̀dọ̀ wa ló wà gbogbo ẹ̀yin tẹ́ bá ń pariwo one nation ẹ lọ́wọ́ sínú ikú Mohbad ẹ dẹ̀ sì fẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá Ọlọ́run ò ní fún yín ṣe ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ wake up o wake up lóòótọ́ ẹ̀bùn títí yín lè má jáde ṣùgbọ́n I want you to believe Ọlọ́run tọ́jú ìkankan sínú yín tó bá jáde gbọ̀n máa dàbí ìgbà tí àrá bá sán ni tí gbogbo ilẹ̀ máa mi kìkìkìkì ohun tí Ọlọ́run tọ́jú sínú yín ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ni mò ń bá wí á dàbí ìgbà tí oòrùn bá yọ tí gbogbo ojú rí but let me tell you one thing
either you believe it or not, tí ògo yẹn bá jáde Nàìjíríà ò ní jẹ́ kẹ́ ẹ rí lò. Ẹ gbọ́ mi bí? Tí ògo yẹn bá jáde Nigeria will not allow you láti rí lò. The solution is that let us pack our luggage and go back to our origin. Orísun wa tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin. Tí ẹ bá mọ ìtàn ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àgbààgbà kì í ṣe àwọn àgbààgbà pàpàlágé o. Don't go to these olóṣèlú people because they see Nigeria as a business empire. Tó bá ti lórí ọ̀fẹ́ tó wọ bẹ̀lẹ́ ni o lè má ní 1 million 500,000 lákàn. Tó bá ti lè wọ bẹ̀ tó ní ọdún tó lò bí ọdún méjì you became a billionaire. Láàárín oṣù mẹ́ta gbèsè Nàìjíríà ti wọ 87 trillion. We are in trouble. Big one. Big trouble. Big one. Àwọn eléyìí máa jẹ gbogbo ẹ̀tẹ́kẹ́ yìí tó dàgbà. Big one. Big trouble. Láàárín oṣù mẹ́ta wọ́n dẹ̀ rẹ́ẹ̀tì gbèsè Nàìjíríà ó dẹ̀ wọ 87 trillion. 87 trillion yẹn já béèrè lọ́wọ́ ara wa pé kí náà fi ṣe. Ọ̀dọ́ mélòó ló ti ríṣẹ́ nínú 87 trillion theft. Wọ́n fi ọjọ́ ọ̀la Yorùbá ń yá owó àwọn àgbààgbà yẹn dẹ̀ ń rẹ́rìn. Ọ̀dọ́ mélòó ló ti lè bóòsì pé yes òun fẹ́ máa ṣe fún ìyá òun jẹ. The Yoruba youth, we must say no to Nigeria. Either we like it or not. Nigeria is not our country. Nigeria is Fulani and Hausa country. The Yorubas is our country. We are a country before they create Nigeria. Ẹ lọ béèrè rẹ́kọ́ọ̀dù. Yoruba, by tomorrow is 23. Yes, 23. 18, ẹ máa gbọ́ mi o. 18th century. Nothing celebrate Yoruba Day. 17th century, sorry. Nothing celebrate Yoruba Day. Tati yao àyájọ́ ọjọ́ ọ̀la September 23. Every year, Yoruba Day. 17th century. Nigeria ò tí ì dé ńgbà yẹn. There's nothing like a Nigeria. There is nothing like a Nigeria. Go and check the record. Go and ẹ lọ sí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ kàn ẹ jarun pa lọ sí library kan. Wọ́n dẹ̀ kó wa ní pápá mọ́ra. Wọ́n dẹ̀ create system tí ó máa pa àwọn ọ̀dọ́ wa nípakúpa wọ̀m. Àìmọye ọmọ Yorùbá tó ti kú ní Nàìjíríà mi táwọn ará ilé ẹ̀sìròpó wà lójú ogun ó wà ní service tó ti jẹrà mọ́lẹ̀ lọ́wọ́ Boko Haram. Ẹni yẹ kọ́ fẹ́ fi ń jọ́ wọn náà ó ní ọmọ Yorùbá ọmọ Ìgbò náà ń kó lọ sọ́dọ̀ àwọn Boko Haram without weapon during the Buhari regime. Tí Boko Haram bá yọ sí wọn apá wọn nípakúpa. Ó ní òru náà bẹ́rì wọn òru náà máa ṣe mass bẹ́rì fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àrò pé ọkọ mi wà ní Nàìjíríà mi ọmọ mi wà ní Nàìjíríà mi tó ti kú. Yoruba youth say no to Nigeria. Tó bá jẹ́ kẹ́kẹ́ bẹ̀ yín ni we are ready. Kẹ́ lè gbọ́n tá à ń sọ kó yẹ lè yé yín pé à ń gbòrò mọ́dìyẹ yín lọ́wọ́ ọkú ni. À ń gbòrò mọ́dìyẹ yín lọ́wọ́ ọkú ni. Ó ní wọn jẹ́ kó ń lórí àtàn lọ́jẹ̀. À ń gbòrò mọ́dìyẹ yín lọ́wọ́ ọkú ni. Mo sọ fẹ́ yẹn kan lánàá mo ní ebi ò pa olóyè Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá o. Ebi ò pa Sunday. Àwọn gan máa sọ a ní àpọ́nlé lórí olóyè àpọ́nlé ní chief ẹ pè ní Sunday lórúkọ ẹ̀ ebi ò pa Sunday Adéyẹmọ tí gbogbo yín mọ̀ sí Ìgbòho ṣá
kò lọ́mọ lórílẹ̀‐èdè yìí orílẹ̀‐èdè burúkú tẹ̀ pé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí gbogbo ọmọ tó tara olóyè Sunday ọmọdé yẹmọ jáde kò sí kankan lé tìyàwó wọn dẹ̀ gbàgbé orísun wọn ló fi dìde pé àjọ jẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní Yorùbá ní olówó kan láàrin ẹgbẹẹgbẹ̀rún olòṣì náà lòun náà torí tó bá kó billions of naira tó kó lẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ń ha tó ń ha kò lè ká wọn lórí. You cannot satisfy everybody ló fi ní pé tí gbogbo wa bá wà ní ìrọ̀rùn tọ́kàn gbogbo wa bá balẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá tí wọn ò yéé pa wá mọ́ tá a lè sùn pẹ̀lú ojú méjèèjì ká tó máa harun. Mo rántí ìgbà táwa wà ń kékeré àwọn ìyá wa ní wo mi ò ní gbé ẹ wọlé o mi ò ní jí ẹ wọlé wá wọlé nsìn o mi ò tó bá rò pé màá gbé ẹ wọlé bíi tàná mi ò ní gbé ẹ wọlé o ìwọ sùn bẹ́ẹ̀ lóòótọ́ náà gbà tílẹ̀ bá máa mọ́ ìta la máa bára wa níbi tá a ṣeré pátó ti rẹ̀ wá àti dìde wá dọ̀ràn àgbà míì a máa ṣeré pátí títí tó ṣe pé àti jẹun lálẹ́ gan wàhálà ni níbi tó bá ṣe yakata sí níwájú à ń pè bẹ́ẹ̀ ní pèpè lọ́dọ̀ wa níbà yìí tá bá ti kọ́lé wọn á sìmẹ́ǹtì ẹ̀ síwájú ta níbi tá a bá sùn sí bẹ́ẹ̀ ọ̀la ni ilẹ̀ máa mọ́ ni èékánná tó kéré jù lára wa ò ní yọ dànù èékánná tó kéré jù ìwọ tá ẹrú ẹ wò léni kò sábì yá mọ́gàn tó máa sọ kó máa fẹ́ kọ́ ọmọ òun ó sùn síwájú ta bó bá pè tí ò bá dáhùn á ìbọn jẹ́ pé kó yọ ẹgbà tí ni kó nà àná wọlé kó nà lánà àná sáré wọlé tàbí kó rí pé ó ti sùn kó dára gbé nǹkan ẹ̀ wọlé pé ọlọ́mọ jẹ́ ń sunkún ọmọ. That is the system Nigeria bring to us. It's not part of our culture. It's not part of our culture. We must go back to our culture. Yoruba, we must go back to our culture. Yoruba culture respect everybody. Everybody. Ní àwọn bàbá wa fi máa sọ wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà gan ò wọnú kèrègbè. Ìyẹn ni wípé ọmọdé wúlò àgbà wúlò. Wọ́n ní àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òní ò jẹ́ ká pé àgbà ní wèrè. Yoruba youth, say no to Nigeria. Say no to orílẹ̀-èdè tó ń paná ògo yín. Bí gbogbo wa ká kẹ́yìn síta lẹ́nìí ká bẹ̀rẹ̀ sí ń sọkún Mohbad ò lè padà wá. Mohbad ò lè padà wá. Mohbad ò lè padà wá. Ohun tó yẹ ká ṣe náà ká bẹ́ gidi náà irú ògo bíi ti Mohbad yẹ tí òfin ní máa rẹ̀ dànù láàrin wa. Ọ̀nà àbáyọ náà ni ká kúrò nínú Nàìjíríà torí Nàìjíríà yìí ṣe bí ìrọ̀rùn. Ẹ̀gún bẹ lórí Nàìjíríà. Àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí Nàìjíríà ti tàálẹ̀ ẹ̀gún ẹ̀jẹ̀ yẹn ń fọ̀hùn. So we Yoruba must stay away from Nigeria. Nigeria ṣe bí ìsinmi wa. And those people are still follow Dupe Onitiri that you do not know that Dupe Onitiri is working for Nigeria. Ó tún mú rọ́lá, ó mú balẹ̀ lánàá. True ìjìnlẹ̀, dídìrín ìjìnlẹ̀ tí wọ́n ti kó wọ́n ti gba mẹ́mórì tí Ọlọ́run fi sínú agbárí ẹ̀ wọ́n ti gbá yọ. Dupe Onitiri ti kìtì ẹ̀ bọ́. Ibi tí Dupe Onitiri bá tì sí ló ń lọ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Nàìjíríà. Majority àwọn ọ̀dọ́ Yorùbá mi ibi tí Nàìjíríà bá tì wọ́n sí lọ ní ìbájókòó ìparun. Pé àwọn delegate wọn wà ní United Nations ní ìjẹta. Ṣé United Nations lèèyàn ń lọ tí ń lọ pamọ́? Ṣé United Nations lèèyàn máa lọ tó máa ṣe secret? Impossible. Tó bá dẹ̀jọ́ pé lóòótọ́ tí United Nations bá invite yín, they will allow you to talk. Wọ́n dẹ̀ máa gbé àwọn bàbá mi tó mọ̀mọ́ ṣe ń operate ní rí gọ́gùn wọn náà ti béèrè àwọn òmìnira 2022 delegation in the United Nations. Òfò ló gbé wá, nothing. Why are we following rubbish? Say no to Dupe Onitiri and say no to Nigeria. Yoruba youth, ọ̀nà àbáyọ kan náà nìyẹn o.
àwa ò fẹ́ kẹ́ ẹ kú mọ́ torí ẹ̀yin ni ọjọ́ ọ̀la wa. Somebody like me always say it. Nàìjíríà ti jayé ọ̀pọ̀lọpọ̀ wa mọ́lú. Àwa tá a ti lé ní 50. Àwa tá a ti above 50 now. Tá a ti ń nàgà kékeré lókù ká pé 60 years. Nàìjíríà ti jayé títí wa mọ́lú. Gbogbo ẹnikẹ́ni tó bá bí láti 65 sókè. Gbàgbé ẹ̀ òfò ní ẹ̀yìn ọjà. Nàìjíríà ti jayé yín mọ́lú. Ó lè nílé kó kọ́lé kó ra mọ́tò. Ìwọ náà wá jókòó pé ṣé ìgbé ayé tó yẹ kó gbé ló ń gbé. Tó bá lórí ọ̀fẹ́ tó tẹ̀sẹ̀ gẹ̀rẹ̀. Tó dé Amẹ́ríkà, tó dé London, tó dé Canada, tó dé even tó dé Morocco, Africa mi bẹ Morocco, Algeria, Tunisia, wàá mọ̀ pé Nàìjíríà ti jayé wa mọ́lú. A sì ra mọ́tò 1994, 1996, 1999 bíbá yìí wọ́n sì kí wa pé congratulations ẹ kú ewu ẹ kú oríire ẹ̀mí yín á lò ó. Ayé ra mọ́tò 203, 205, 206 ẹ̀mí wa sì máa lò náà sì kí wa níbi táwọn ọmọ 18 years ti ń gbé tó ti ń gbé 2023 new model ọ̀ṣàdàrà síta nínú ìrọ̀rùn. Ẹ mọ̀ pé wọ́n ti jẹ ayé títí wa mọ́lú. Òun lẹ́rú àwọn ẹ̀fí kígbe ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn wa àfẹ́ kí Nàìjíríà ó jayé títí yín náà mọ́lú. Àfẹ́ say no to Nigeria. Tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ ni ẹ́. Tó bá jókòó tí wọ́n náà bá rò wá mọ̀ pé in everything kò sí ní tá a fi dọ́gba. Kò sí ní tá a fi jọra wa. Ìṣọwọ́ jẹun wa gan yàtọ̀. Mi ò fi blame àwọn Igbo. Tí Igbo bá jẹ tí ò bá sọ̀rọ̀. The way bó bá ṣe ń jẹ wá ti mọ̀ pé this one na Igbo man. Tí Yorùbá bá jẹun wá ti mọ̀ pé eléyìí Yorùbá ni. Bẹ́ẹ̀ náà ni Hausa bá jẹun lọ́wọ́ wá ti mọ̀ pé Hausa leléyìí. Ká má wá sọ pé ìwọṣọ. Ká má wá sọ wípé ìsọ̀rọ̀. Ká má wá sọ pé ìrísí. Ká má wá sọ pé ọpọlọ. Ẹ jẹ́ yára wa ní brain. We Yorùbá. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀ á do dídí. Mo rọ̀ yín mo bẹ̀ yín. Àkókò láti mú ìpinnu tó dára leléyìí. Say no to Nigeria. Nigeria ibi ìparun ló jẹ́ fún ìran Yorùbá. Orílẹ̀-èdè wa níbi ìsinmi wa. Àjò lè dùdùdùdùdùdùdù. Kó dídẹrẹ́ má relé. Ẹja padà síbi ìsinmi wa. Ìlú mi ni ìlú mi. Ọmọlúàbí. Láàárọ̀ ọmọ kóòtù òjíire. Àwa lọmọ kóòtù òjíire níbi tọmọlúàbí ti jáde nìyẹn. Tá jí ní kùtùkùtù wúrọ̀ tá fi ìdọ̀bálẹ̀ sí. Ìtójóbìnrin á fi ìkúnlẹ̀ sí. Mọ́ ṣe mẹ́wàá kí wọn káríkárí. Yorùbá ló ní ìbọ̀wọ̀ fún. Gbogbo ẹ̀ náà ti gbà lọ́wọ́ wa. Wọ́n ti gba Sunday lọ́wọ́ wa, wọ́n gbé Friday lé wa lọ́wọ́. Tó bá jẹ́ Saturday ní ṣebí àti máa ní ìsinmi díẹ̀. Wọ́n gbé Friday lé wa lọ́wọ́. Iṣẹ́ lagogo ń ṣekú. Àṣìṣe wọn jẹ́ kọ́ ọmọ Yorùbá ó jèrè iṣẹ́ ọwọ́ wọn. Please, Yorùbá youth, say no to Nigeria. God bless you. A ó débi tí a fẹ́ dé o. A ó débi tí a fẹ́ dé. Ọ̀nà àbáyọ kan tá a ní nìyẹn o. Mo fẹ́ kẹ́ ẹ rò ó. Orin brọ́dà mi ni Yínká Ayéfẹ́lẹ́ àròjinlẹ̀. Ó ní àròjinlẹ̀ ló lè mú ká kíyèsí. Àròjinlẹ̀ ló lè mú ká kíyèsára. Ó tẹ̀síwájú ní pánsá òfúnra pánsá jáde síná. Àjà òfúnra àjájì. Onítónílé ò bá fúnra. Ó lè ní òkò ọmọ Yorùbá. Ètò lè kó wa lẹ́rù. Ó tó gẹ́. Tó bá tẹ̀jẹ́ pẹ́rù wa nìkan náà kó tí wọ́n pa wá lọ́mọ. Àbá ní ó dáa. Ìtàn pa wá lọ́mọ tí Nàìjíríà pa wá lọ́mọ. Ó tó gẹ́. Ẹja padà lélẹ̀ wa. Say no to killing country called Nigeria. You are blessed.